tó o bá ti nawọ́ lé lọ́sẹ̀ anything you yìí venture into ó máa mú ohun rere jáde fún shall give you positive result. Amen. ohunkóhun tó o bá ti nawọ́ sí lọ́sẹ̀ yìí Anything you lay hands upon this ó week máa mú ire jáde fún ọ. give you positive result. Amen. mo súre sí ọ̀sẹ̀ yìí fún ọ. I bless this week for you. ohunkóhun tó o bá ti nawọ́ sí lọ́sẹ̀ Whatsoever yìí you stretch your hand at, lórúkọ in the bàbá name of the Father, ọmọ of the Son, àtẹ̀mímímọ́ and Holy Spirit, ó máa mú ire jáde fún ọ. shall give you goodness. Amen. mo súre sí ọ̀sẹ̀ yìí fún I ọ. bless this week for you. ohunkóhun tó o bá nawọ́ sí Anything you lay your hands upon, bí olúwa ti ń bẹ as tí ẹ̀mí God ẹ̀ wà live with His Spirit, ó máa mú ire jáde fún ọ. shall give you positive results. mo súre fún ọ̀sẹ̀ yìí I bless this week. ibikíbi tó o bá wọ̀ Wherever you go, wàá gba ire níbẹ̀. you shall receive goodness there. ọ̀gá sàmì kó le Master say that amen. níbikíbi tó o bá wọ̀ Everywhere you nínú go, ìrìn àjò ọ̀sẹ̀ in the yìí journey of this ó week, máa gba ire níbẹ̀. you shall receive goodness. Amen. mo wí gbogbo I say, ibi tó o bá dé lọ́sẹ̀ yìí Everywhere you go, this olóore week, máa wá ọ rí. benefactor shall locate you. gbogbo ibi tó o bá wọ̀ lọ́sẹ̀ yìí Wherever you go this week, olóore máa wá ọ rí. benefactor shall locate you. ọwọ́ ìrànlọ́wọ́ ọlọ́run The end of help of God yóò wọnú ayé yín. enter your life. mo gbàdúrà I pray. ọ̀sẹ̀ yìí máa pé ọ. This week shall be beneficial for you. ọ̀sẹ̀ yìí máa pé ọ. Amen. ọ̀sẹ̀ yìí máa pé ọ. agbára ọlọ́run yóò yà Power ọ́ of God will lẹ́nu. surprise you. nínú ìrìn àjò ọ̀sẹ̀ In the yìí journey of ẹ this máa week. rí àánú gbà. You shall take mercy. nínú ìrìn àjò In the ọ̀sẹ̀ journey of this yìí week, ẹ máa rí àánú you gbà. shall take mercy. nínú ìrìn àjò In the ọ̀sẹ̀ journey yìí of this week, ẹ máa rí àánú you gbà. shall take mercy. nínú ìrìn àjò In ọ̀sẹ̀ the journey yìí of this week, màmá ẹ ó rí àánú gbà. you shall take mercy, man. nínú ìrìn àjò In ọ̀sẹ̀ the journey yìí of this week, bàbá ẹ ó rí àánú gbà. you shall take mercy, man. ọwọ́ àánú látọ̀run yóò The end of darapọ̀ heaven above shall come you. ẹ̀mí mímọ́ yóò yà yín lẹ́nu. Amen. a ti wọ ọ̀sẹ̀ We tuntun are in a new week. olóore tuntun New ó máa wá yín rí. Locate you. a ti wọ ọ̀sẹ̀ We are in a tuntun new week. olùrànlọ́wọ́ tuntun New ó máa helpers wá yín rí. will locate you. a wọ ọ̀sẹ̀ tuntun We are in a new week. mo fà yín lé áńgẹ́lì àánú I hand lọ́wọ́ you over to angel of mercy. nínú ìrìn àjò ọ̀sẹ̀ In the yìí journey ó of máa this week, fàánú wá yín You rí. shall locate you with mercy, man. ọ̀sẹ̀ tuntun láwọ̀ yìí This is a new week. ogun ọ̀run ojúrere àti àánú Angel of favor and ó mercy máa bẹ ayé yín wò. shall visit your ẹ life. wo àwọn tí ń sàmì o Look at the messengers. ọ̀sẹ̀ tí ọ̀wọ̀ yìí This week that you are, ó máa gba lẹ́tà ayọ̀. shall receive letters of joy. ẹ wo àwọn akọni o Look at strong people. ọ̀sẹ̀ yìí This week, ó máa gba lẹ́tà ayọ̀. shall receive letters of joy. ẹ wo àwọn tó ń sàmì Look at the messengers. ọ̀sẹ̀ yìí This week, ó máa gba lẹ́tà ayọ̀. receive letters of joy. mo sọ tẹ́lẹ̀ sí ọ I prophesy to you. ọ̀sẹ̀ tó wọ̀ This yìí week that you ó are, máa gba lẹ́tà ayọ̀. receive letters of joy. ọ̀sẹ̀ tó wọ̀ yìí This week that you ó are, máa gba lẹ́tà ayọ̀. receive letters of joy. ọ̀sẹ̀ tó wọ̀ yìí This week that ó you máa are, gba lẹ́tà ayọ̀. receive letters of joy. ọ̀sẹ̀ tó wọ̀ yìí This week that you are, ó máa gba lẹ́tà ayọ̀. receive letters of joy. ọ̀gá sàmì Master say, ìrànlọ́wọ́ dìde fún ọ. locate you. ìrànlọ́wọ́ dìde fún ọ. Help locate you. gbogbo ibi tó ti nira fún ẹgbẹ́ rẹ Where láti is gba the difficult for ìrànlọ́wọ́ your mate to receive goodness? ìwọ máa gba ìrànlọ́wọ́ níbẹ̀. You shall receive it there. ìmá sàríkì yá màkàbàrú màdálìkè yá ibi ó ti nira fún Where is the ẹgbẹ́ difficult for rẹ your mate láti gba to ìrànlọ́wọ́ receive it? mo gbàdúrà I pray. ó máa gba You ìrànlọ́wọ́ shall níbẹ̀. receive it. áńgẹ́lì ìrànlọ́wọ́ Angel of help ó máa jíṣẹ́ fún ọ. shall deliver to you. áńgẹ́lì ìrànlọ́wọ́ Angel of help ó máa jíṣẹ́ fún ọ. shall deliver to you. ọ̀sẹ̀ yìí ó máa ní ẹ̀rí. Your testimony. ó máa ní ẹ̀rí. 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 Isaiah 65 Isaiah 65, verse 24. verse 24. ó ní kó o tó pè It says, before you call bó upon him, máa dá ọ I will lóhùn. answer you. ìmàsáàlì kìrúmàdáyàmà kàbàrúàmà bó o bá ti ń sọ̀rọ̀ lọ́wọ́ When you are ó ló talking, máa dáhùn. he promised to answer. bàkádàrú màsà mo gbàdúrà I pray. ọlọ́run máa dá ọ lóhùn. Amen. yóò sì ṣe pé yóò sì ṣe pé kí wọ́n tó pè kó o tó pè èmi ò dáhùn yóò dáhùn. àti bí wọ́n bá ti ń bí wọ́n bá ti ń sọ̀rọ̀ sọ̀rọ̀ lọ́wọ́ èmi ò gbọ́. màá gbọ́ kó o tó béèrè lọ́sẹ̀ Before you yìí make a request ó this máa week, rí gbà. you shall receive. ìdáyàrí makabaruma sádàyà kó o tó béèrè Before you make a request, lọ́sẹ̀ tó wọ̀ yìí this week that you ó are, máa rí gbà.
kí o tó pè lọ́sẹ̀ yìí Before you call this mo week, gbàdúrà fún I pray for ọ you. ọ máa rí gbà You shall receive. Amen. kí o tó pè lọ́sẹ̀ Before yìí you call this week, mo súre fún ọ I pray for ọ you. máa rí gbà Amen. kó o tó béèrè Before you ask, mo sọ tẹ́lẹ̀ I prophesy. ọ máa rí gbà Amen. kó o tó béèrè Before you ask, mo gbàdúrà I pray. ọ máa rí you gbà shall receive. Amen. mo rán Olúwa ṣáájú I rẹ send the Lord before you. nínú ìrìn àjò ọ̀sẹ̀ In the yìí journey ó of this week, Olúwa ṣáájú rẹ the Lord will go before you. Olúwa ṣáájú rẹ Go before you. imakayari madali makuvaru yalikava Baba. Olúwa ṣáájú rẹ Amen. Olúwa ṣáájú rẹ Amen. hey Olúwa ṣáájú rẹ Amen. 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 gbogbo ẹranko abàmì Every mysterious animal tí máa ń tú ire rẹ̀ ká that lọ́sọ̀ọ̀sẹ̀ scatters your goodness every iná week. mú Amen. Sakaraya Zechariah 1:17 chapter 1 verse ó 17. ní mo rí ẹranko oníwo mẹ́rin I saw one animal ó with four béèrè horns. pé I asked, ẹranko oníwo mẹ́rin yìí These four horns iṣẹ́ wo ni wọ́n ń which ṣe work is they doing? ó ní ẹranko tí ń tú Júdà This kárẹ̀ animal o that scatters Judah Masali Kavaru àti Jerusalem and Jerusalem. ẹranko tí ayé yàn The animal they pé assigned kó máa tú ká lọ́sọ̀ọ̀sẹ̀ scatter your effort every week. iná gbèmí lórí That ayé will rẹ̀ swallow it, amen. ẹranko abàmì The mysterious animal tí ayé yàn tí ọ that they assigned pé against kó you máa túre rẹ̀ ká to scatter your goodness. àwọn ẹranko tó ọmọ ńlá làálù Animals that you dream about. ẹranko tí ò lè ṣe kọ́ mọ́ dùn nílé Animal that rẹ̀ is a must for you to make ẹranko a tí ò lè noise. ṣe kọ́ mọ́ dùn níbi iṣẹ́ rẹ̀ Animals that must àwọn visit ẹranko your tí working. ń yàgbẹ́ lé ọ lórí Animals that put on àwọn your ẹranko head. tí ń da ẹ̀gbẹ́ lù ọ Animals that posting on you lọ́sọ̀ọ̀sẹ̀ every week. iná ń mọ̀ iná ń mọ̀.